ànábì tọ́lọ́run rán láti wá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ànábì tọ́lọ́run rán wá láti wá fẹsẹ̀ àṣà múlẹ̀ lásà tó bá jẹ́ pé wọ́n bá làákàyè mu torí pé tí àṣà bá fi lè bá làákàyè mu ó ti kọ́kọ́ bẹ́sìn lọ ni gbogbo ń tẹ́ bá rí tó bẹ́sìn mu dandan ni kó bá làákàyè mu ànábì tọ́lọ́run rán wá sí gbogbo ẹ̀yà láti wá pa àwọn àṣà burúkú àwọn àṣà tó jẹ́ pé béèyàn bá ń ṣe àṣà yẹn àwọn ọmọ kéékèèké gan ó sì máa bìyàn pé àwọn bàbá àwọn ìyá tẹ́ ń ṣe àṣà yìí sórí ni wọ́n wá fi ń ronú ní àbídì sórí wọn náà sì ní làákàyè wọn wà bátẹlẹsẹ̀ àwọn àṣà tó jẹ́ pé téèyàn bá sọ àṣà wa ni o àṣà wa ni o àṣà tí ò ṣeé gbé síta tí ò ṣeé gbé jáde àṣà tí ò gbọdọ̀ kọjá inú ìlú tẹ́ ẹ ti ń ṣe àbí agboolé tẹ́ ẹ ti ń ṣe àbí inú ẹbí tẹ́ ẹ ti ń ṣe ànábì wá ọwọ́ àpapọ̀ àwọn àṣà yẹn rẹ ẹ rí i pé àṣàlẹ̀ tí mo ṣe ìsìn aṣọ wíwọ̀ wa nílẹ̀ Yorùbá àṣà káwọṣọ bí wọ́n ṣe wọṣọ nílẹ̀ wa tánàbì bá tí pèpè ànábì bá nílẹ̀ Yorùbá ni mo wò yìí aṣọ òfì táwọn èèyàn wa láti ìlú Ìṣẹ́yìn tó yẹ pé àwọn gan-an ni Ọlọ́run fún ní òfì táwọn bàbá wa ń lọrin àwọn ìyá wa ń lọrin náà táwọn náà tí wọ́n máa ń hun òfì tí wọ́n máa ń hun sọ so ngbà tó jẹ́ wípé àṣà wa ni tí mo ṣe wọṣọ yìí tí mo tó dé fìlà báwọn bàbá wa ṣe máa dé ngbà tí èyí ti ṣe pé ẹ̀sìn takò èmi àfáà àgbà mo wá wọṣọ aṣọ àṣà àfáà àgbà sì ni mí kọlọ́njà náà padà di àgbà àfáà gbogbo àwọn bàbá wa tí wọ́n ti di àgbà àfáà Ọlọ́run bá ní ṣàlékún oríire wọn wájú wọn ṣe dáadáa àwa náà tá a jẹ́ àfáà àgbà Ọlọ́run jáwa náà di àgbà àfáà wájú ọjọ́ lórí dáadáa mọ́jà dàgbà yọwọ́ nítorí pé àṣà ni ṣùgbọ́n àṣà tó bá ẹ̀sìn wa mu ni tí ò sì tako jẹ́nsáré dábàá sáré bá ti lọ ẹ dákun má bínú hello sir ẹ dákun má bínú salaam alaikum barista yes sir yes sir mo ti wà lórí live program ni a fẹ́ bèèrè lọ́wọ́ gbogbo ayé pé ta ló jẹ́ ètùtù Wàsílà ìgàn ta ló jẹ́ níta àbí ó sẹ́yìn ká mọ̀ tá a bá pẹran léyà àsámọ̀ káwà là máa jẹ́ ta ló jẹ́ ètùtù Wàsílà ẹran tí wọ́n dúlé ọmọ yẹn lórí ó ní mo ṣe lọ́wọ́ yes sir màá pé ìta bá ti ṣe tán inshallah ẹja kọ́kọ́ wá ṣàlàyé fún ayé tó jẹran ètùtù Wàsílà yìí now ẹ rí i pé Yorùbá máa sọ pé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín Madam Ahmed now ẹ rí i pé àfa àgbà ni mí wàláì èèyàn gbà bẹ́ẹ̀ o àfa àgbà ni mí èèyàn gbà bẹ́ẹ̀ o èmi Al-Mudiru ọmọ ajíkìnì yìí o àfa àgbà ni mí bí mo ṣe wá jẹ́ àfa àgbà tó nílẹ̀ Yorùbá yìí o tí Yorùbá yìí dá mi lójú tán yányán ìdílé bàbá Yorùbá ni mí ìdílé ìyá Yorùbá ni mí mo sì gbọ́ Yorùbá yìí dáadáa mo sì màṣà àṣà náà mo ṣe yìí torí pé kò tako ẹ̀sìn wa ìgbà tí ò ti tako ẹ̀sìn wa kò lè tako làákàyè nǹkan mi lè tako làákàyè nǹkan mi ń bẹ tí ó tako làákàyè ṣùgbọ́n tí ò ní tako ẹ̀sìn torí pé ẹ̀sìn ju làákàyè lọ ìmí ilẹ̀ tó gbọ́n ẹ tún bọ́ta ẹ tún bẹ̀rẹ̀ àròyé ajígini ní ẹ̀sìn jù làákàyè lọ wáá ẹ̀sìn jù làákàyè lọ tọ́pìkì ìjọ mi nù now ibi tí mo fẹ́ lọ lónìí ni pé mo kí gbogbo ẹ̀yin yẹn wa tí ẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáláyé there is a particular question that is begging for an answer if not answers the question is that ẹran ètùtù táwọn olóòlù àwọn ẹlẹ́bọ olóòlù tí wọ́n pa lé Wàsílà lórí tá a lọ jẹ́ ó yẹ kí gbogbo ẹ̀yin yẹn wa kẹ́ ẹ máa béèrè ọ̀rọ̀ yìí àwọn nǹkan tí ọ̀rọ̀ yìí fi wá sórí mi ò ní pé àwọn àlùfáà kan tí wọ́n pera wọn láàfáà àlùfáà tó jẹ́ pé ọ̀jẹ̀ ńlẹ̀ orò jẹ́ ńlẹ̀ eégún ni wọ́n àwọn èèyàn ń pè wá sákèsí abẹ́wà tó gbọ́n tí àfáà báyìí tó wí mo ní ẹ mọ̀ pé bí wọ́n bá ń perí ajá wọ́n perí ìkòkò tí wọ́n fi ṣe é gbogbo ìgbà tí wọ́n báyìí ti ń bú ẹtù orí ọmọ ọrọ̀ awó
tẹ́ bá ti ń bú ẹ̀tù orí ọmọ àrò awó ṣẹ́rí ilẹ̀ Yorùbá wa yìí mo sọ fún yín pé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé divine screening ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìwà yanjú rádaràda kúrò lára dáadáa láti sánmọ̀ divine redemption Ọlọ́run gan fúnra rẹ̀ ló fẹ́ bá wa yọ kàńdá kúrò nù rẹ̀ sí nílẹ̀ Yorùbá ṣẹ́rí àwọn àlùfáà kan ń bẹ nílẹ̀ Yorùbá yìí oúnjẹ ó kọ àáfàá ní ẹ jẹ́ tí wọ́n fi jẹ́ èèyàn aṣọ àáfàá ní ẹ dàbora tí wọ́n fi jẹ́ èèyàn fíùsì àáfàá làwọn èèyàn ń kọ̀ǹsídà mọ́ wọn lára tí wọ́n fi jẹ́ èèyàn ṣùgbọ́n lábẹ́nú ẹlẹ́bọ ni wọ́n àwọn àtàwọn ẹlẹ́bọ wọ̀nyí ni wọ́n jọ ń ṣe wọ́n jọ ń jẹ lérewé wọ́n jọ ń faṣọ eléwèé èrè bora ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn wò láàfáà ńlẹ̀ Yorùbá yẹn ẹ̀yìn yẹn wá ọ̀pọ̀lọpọ̀ wọ́n jọ ń relé ìyárè múmú ni bí mo ṣe ń sọ ohun yóò ti máa ṣe kì láyà wọn irú wọn inú wọn ò lè dùn pẹ̀lú skírínì tí ń lọ lọ́wọ́ yìí pé àáfàá wà di ẹni tó yẹ pé tó bá ti lè jẹ́ pé àáfàá ló pèrè o wọn ò bí ọrẹ mọ́ kọ́ ọ bọ́ta kọ́ ọ sọ gbangba pé ìwà àtàwọn ẹlẹ́bọ ẹjọ́ ń ṣe ni ní ṣíṣe tó deep so ó ti ń clear ẹni pé àwọn tí wọ́n bá wọn polówó oògùn náà ti sọ pé àwọn òkúkú bá wọn ṣe ẹlòmíì inú wọn ń polówó oògùn yóò ìtàn wa máa sọ pé òun ò sògùn láyé ok wọ́n ní kétékété làwé wọ kétékété àgbà hàn tó bá lóhùn èyí jẹ yìí wọ́n mọ́ bà lérí ọ̀pẹ Malam Ahmed sówe ń yí ọ kétékété làwé wọ kétékété àgbà hàn tó bá lóhùn èyí jẹ yìí kọ́ mọ́ bà sórí ọ̀pẹ sọ fún wa pé òun kì í jẹ ẹyìn torí pé ìdí ọ̀pẹ orí ọ̀pẹ ni wọ́n ti máa rí ẹyìn so àgbà hàn tó lóhùn èyí jẹ yìí kí ni wá lórí ọ̀pẹ ìwọ tó bá pera rẹ láàfáà tó wá ń bá àwọn olóògùn polówó tó ń bá àwọn wòsẹ́wòsẹ́ polówó tó ń bá àwọn àwòràwọ̀ polówó tó yẹ pé gbogbo wa la fi tí ara wa gbọ́ tí ọ̀sẹ̀ tẹ́tì rẹ̀ di láti ẹnu ìkan nínú àwọn àgbà àfáà nílẹ̀ Yorùbá àfáà wa Amiru Jeish tí wọ́n ní alimunajjimuna walimunajjamuna finnari wọ́n látẹni tí ń tẹ yẹ̀pẹ̀ àtẹni tí wọ́n ń pè ẹ bá ń wò ó àwọn méjèèjì inú náà ní sòòsé tó wá jẹ́ pé àfáà alùsùn nìkan ló wí ẹ ní jẹ́ social media ó sinmi o. I wonder why people are like this. That is hypocrisy. Ọ̀rọ̀ gidi la àfáà wa sọ náà o. Àfáà wa Amirul Jeish. Àfáà wa ní alimunajjimuna walimunajjamuna finnari. Bàbá tó wá ṣe báyìí pé àtẹni tí ń tẹ yẹ̀pẹ̀ tí ń wọṣẹ́ àtẹni tí wọ́n ń bá wọṣẹ́ tí ń pé mo tẹ̀ báyìí mo rí báyìí mo wò báyìí àwọn méjèèjì inú nẹ́ni sòòsé tó bá sàwọn àfáà súnnà láwí bẹ́ẹ̀ ẹ là ń ha iná tó bá àfáà súnnà lórí bẹ́ẹ̀ so àfáà wa Amirul Jeish alimun sufiyun sani àfáà wa Amirul Jeish wọ́n sì wí bẹ́ẹ̀ alimunajjimuna walimunajjamuna tó káàkiri orí gbogbo social media sọ kankan pa ẹ̀ now ẹ̀yin èèyàn wa ẹ̀ wá ní bínú àwọn àfáà tí ara ń kan wọ̀nyí ẹ̀rí wọ́n nìkan nu wọ́n ń sọ pé ẹni káwọn má lo nǹkan kèfèrí ló ṣe fóònù kèfèrí ló ṣe that will tell you people the kind of exposure he has the kind of exposure he possess ẹ fi mọ̀ now ẹ fi mọ̀ wípé kéèyàn máa tẹ̀síwájú kó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àtẹ̀kọ́ kéwú àtẹ̀kọ́ òwe kì í ṣe scam